Africa Content TV. Oloye Oosha yes. Ṣé mo fọwọ́ di kámẹ́rà ni? Mo fẹ́ kójú bí hàn lọ́dọ̀ bàbá dàda ó ti wọ̀ báyìí sí. Ṣé ti rí ọmọ lọ́dọ̀ bàbá ẹ̀? Gbogbo ọmọ Yorùbá, Alpha, kí ló ṣe kámẹ́rà fóònù? Ṣẹ́ṣẹ́ ti rí bàbá ṣábẹ́ẹ̀sì ẹ̀rẹ́ mi pẹ̀lú wọn dáadáa. Ṣé ti rọ́ṣà? Ẹ̀yin sẹ́fẹ́fẹ́ lè bí kéè. Ṣé ti rí pàjọra wa? Wá dọ̀bálẹ̀ fún Oosha fẹ́ mi. Tí ẹ bá ti wá dọ̀bálẹ̀ kẹ́ tètè wọ́ gbàbọ̀ wá sí Kòtónú any country tẹ́ bá wà fẹ́ yàgò ohun bàbá lẹ ti gbọ́ yẹn o. Ọlọ́run jẹ́ mi gbogbo ọgbọ̀n o. Àmì o ṣe ti rẹ́yìn lẹ́nu bàbá mi. Yes, okay now ó ti mú yes bẹ́ẹ̀ yẹn ẹ ti rójú Oosha ó ti show báyìí ó ti show báyìí. Ẹ ní sọ̀rọ̀. So ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ dé Oosha lẹ ti rí yẹn o, so máa nídà tí turn kámẹ́rà mi padà. Ẹ ṣáà ti rí bàbá ìbú owó bàbá Dámilọ́lá ọ̀rẹ́ gankan. Báwo ló ṣe kọ orin yẹn náà o? Ẹ ti rí bàbá báyà bí? Akọni Oòduà ní lórí fóònù yìí ni. Akọni nítorí ọlọ́fà ni mo ṣe tún tọ́ọ̀nù kámẹ́rà pókè ẹ wojú bàbá yìí. Akọni Oòduà ní tilé tókó ọ̀rẹ́ gankan ìbú owó bàbá Dámilọ́lá ọ̀rẹ́ gankan. Àmì ẹ ṣeun gan ni ẹ ṣe gan mo dúpẹ́ lọ gbogbo yín ẹ ṣe o. Hello, mommy.